àbòsí náà lábá bẹ wàhálà tó ń bí náà lẹ́fẹ̀sì ilẹ̀ wa rò pé máa wí ṣe máa dín kúkú jà èmi wá jí aláìronú mojó pònú bíi tí àbí mojó pònú bíi tí wọ́n á dín kúkú jà Amẹ́ríkà ni mò ń múra wọn àbí London. Amẹ́ríkà ni àbí London. Amókun ẹrù ẹ wọ́ òkèlè ń wo ẹ̀wù sàlẹ̀ àárín ayé làwọn gbogbo ayé ní gbọ́ mi lánàá kò sí oníṣẹ̀ṣe kankan tó tó bẹ́ẹ̀ tó lè rí àwọn àfáàfin wàláhì tàláhì lánàá kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè rí àfáàfin kìrìsìtẹ́nì kankan ìrà àwọn àfáàfin àwa náà àìdẹ̀jọ́ ríra wá fi a máa ń bọ̀wọ̀ a máa ń pọ́nra wálé ṣèbẹ́yìn wèrè àáfàá sọmọ́nsẹ̀rí ebẹ́yìn lẹ dé tẹ dá wà lálẹ́ ebẹ́yìn lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ ọ̀nà wà ẹ̀yin lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ àlùjánnà wà ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ tẹ́nìkan kan jọ yín lójúmọ́. bọ́jú orí tí a ṣe kéré mọ́ yìí táwọn olóró bá ń sin orò táwọn eléégún bá ń sin eégún táwọn olóró bá ń sin orò táwọn eléégún bá ń sin eégún tó bá ti ku òpó ọ̀nà méjì kí wọ́n dé mọ́sálásí wọ́n paná wọ́n dákẹ́ lù wọn onílù wọn ò ní lùlù kankan mọ́ àwọn tí ń kọrin ò ní kọrin wọ́n fẹsẹ̀ rìn kọjá mọ́sálásí tí wọ́n bá tún ti kọjá òpó ọ̀nà méjì ni wọ́n tún tó bẹ̀rẹ̀ orin wọn wọ́n tó bẹ̀rẹ̀ ìlú wọn ẹnìkan kọ́kọ́ ní ń dá wọn dúró kódà báwọn eléégún bá ń ṣe égún bólóró bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ti dí ẹ̀fàrúmẹ́ǹtì ṣọ́ọ̀ṣì wọ́n dákẹ́ lù wọ́n dákẹ́ orin wọ́n kọjá wọ́ọ́rọ́wọ́ àwọn náà mọ̀ yìí pé ìsìláàmù ń bẹ àwọn náà mọ̀ yìí pé kìrìsìtẹ́nì wà. àmọ́ gbogbo ẹ̀ lẹ́dí tẹ́ dàrú ókè ẹ sọ fún mi ní nísìnyí àwọn eléégún àwọn oníkìní wọ́n wọ mọ́sáàsì wọ́n lọ nàmọ́mù ṣé bẹ́ẹ̀ lórí lánàá nígbà táyé kan bóde tẹ́ ń sàṣọjá san tẹ́ ẹ ríra yín bí ìgbà pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ bí ìgbà kú rí ara yòókù ò pé gbogbo tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ rí lónìí ìtawà kan ti mọ̀ láti 30 years. àfààní kí fáka amáyékèrè àwùkọ fáka sọ́ra rẹ níbi ọ̀rọ̀ tó sọ tó fi gbọ́ nípa pọ̀. ṣẹ́bẹ̀ yìí lẹ́bọ̀ọ́dẹ tẹ́sí sámú bìmọ́dì bí Rasulullah sallallahu alaihi wasallam èyí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣẹ̀bá àwọn kan nú àwọn mùsùlùmí àwọn tó rí ìwọ̀n òpẹ́ náà ni wọ́n kọ́ ń wí. sáwọn kìrìsìtẹ́nì ẹ̀kọ́ ń pàṣẹ máa sọ pupa ni ànábì ti pátákì pa sáwọn oníṣẹ̀ṣẹ̀ ni ṣé bínú àwọn àfáà lẹ́lẹ́lẹ́yìn náà ni àwọn tí Kùránì ò yé àwọn tí tíà ò yé àwọn ni wọ́n ń bóde tí ń wí wòròwòrò èló ni wọ́n mú orúkọ mú díá tádélébọ̀ ọ̀rẹ́ rìn wọ́ èló ni wọ́n ń ta odidi ẹṣin èló ni wọ́n ń ta odidi ilé tẹ́nìkan máa sọ pé ànábì mọ̀sálásálẹ̀ pé ó jí pátá níbo ó jí aṣọ pupa níbo ó jí nǹkan pupa níbo ṣe báwọn àfáì náà ni wọ́n ń tú Kùránì lódìlódì àwọn ni wọ́n sọ pé ogbe tí ń bẹ lórí àkùkọ ẹran ni kì í ṣe náà kọlọkọlọ òkè ń súnmọ́ tẹ́lẹ̀ kọlọkọlọ gẹ́gẹ́ yìí pé iná ilé gbéhùn ṣe báyìí ni. nígbà tá a bá rẹ ti ṣe wáàsí tí ń gbọ́ rẹ o ẹ̀yin àfa àtẹlẹ gbóná àfa náà ni o ọmọ kékeré ntẹ bá ní ẹ mọ sàsóhun ó kọ òun rè ó kọ ìyá òun rè ìkẹ́kọ̀ọ́ lè sun ẹgbọ́ sáà ti fi ogbe oríire wa lé kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́. oníkálukú ẹ lọ padà níbi wọ́rọ́wọ́rọ́
padà mọ̀ nípa sẹ̀ríà kẹ̀kẹ́ mọ̀ nípa sẹ̀ríà ni gbogbo díìnì lẹ́ kírètì náà fún ẹ̀yin lẹ́pẹ́ amadé ọwọ́ náà nàwárù díìnì iná asaf díìnì iná sùmùrà ẹ̀ẹ́dì ọwọ́ náà tìjáníyà ẹ̀ẹ́dì ọwọ́ náà kọ̀dìríyà yọ ọwọ́ náà sànsàlíyà yọ ọwọ́ náà wèrè míì ni ẹ̀yin nìkan lẹ́wà wá àlìjẹ́ náà yàrá kan àlìjẹ́ náà ni yàrá kan àlìjẹ́ náà lẹ́fí ronú pé ìnìkan lẹ́wọ̀ ẹ̀yin gẹ́gẹ́lẹ́ máa jaláganu náà tọ́rẹ̀ ń dẹ omi àlàáfíà lù láàmú ẹ̀já yóò sinmi. Àlèmúrú wàtù mínàlẹ́ ìbáàdà ọmọlúàbí gẹ́gẹ́ nínú ìjọsìn ni gbogbo ẹni tí ìjọmọlúàbí rẹ̀ tó bá ti bà ìjọmọlúàbí ẹ̀ jẹ́ àbò ń tẹ epo sí ìjọmọlúàbí ọmọlàkejì ẹ̀sìn rẹ̀ gan ti bàjẹ́ àlèmúrú wàtù. Ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà ẹ̀wọ̀n tẹ́ ẹ sọ ayé dà látara kọ́líbùlì àwà ẹ̀mí ìfẹ́nu ẹ̀wọ̀n gbogbo ti lọ alájọ Oríyọmí Hamzat àwọn tí ẹ ní Oríyọmí Hamzat ju ànábì Muhammad sallallahu alaihi wasallam ńlá ẹni ó sọ bẹ́ẹ̀ gẹ́ mọ̀ pé rọ́ ni àmọ́ sálẹ́mi ipò òun fẹ́ tọ́ yín ẹni tó sọ yín pé ọ̀nàdìbò Sunday Igboho ọ̀sà owó bàbá dábì ọlọ́mọfà burú ṣe kankan nu yín ájò Oríyọmí Hamzat má dẹ̀ dààmú sí má dẹ̀ wàhálà sí ọ̀nàdìbò Sunday Igboho ikú tọ́jà wọn ọlọ́mọdé ọ̀pá yín ẹni tó ní Sunday Igboho ó ju ànẹ́bì lọ òun gẹ́ mọ̀ pé sọkúsọ ni ọ̀nàdìbò Sunday Igboho gẹ́ mọ̀ kún òtún ìkànnì ọ̀sẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam àti ájò Oríyọmí Hamzat àti ọ̀nàdìbò Sunday Igboho wọ́n mọ̀ pé àwọn òtó kankan inú ànẹ́bí àbí ànẹ́bí wa Ìsá ti ṣe Jésù wọ́n mọ̀ àmọ́ nígbà tó jẹ́ pé àwọn àkàwé bú ó ti ń ṣáájú lọ́dọ̀ tí náà látara àsọgbọnú àsọjú ọ̀rọ̀ tí mú ní pọ̀lọ́ níbú ọ̀dá bàbá kábíyèsí ọdún òfìfẹ́ ẹni ìta dé yẹyẹ ọ̀jájá kábíyèsí o ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ ọlọ́run jẹ́ kí bàbá pẹ́ lórí àpèrè bàbá wọn pẹ̀lú àlàáfíà ẹ̀mí gígùn àsìkí àti ráúnákùlì méjìlísì ìtòrò ayé bàbá wọn ọ̀jájá yìí nígbà tí bàbá ó gorí ìtẹ́ ọ̀gá wa àgbà bàbá ṣe Ahmadu Labibu ìjọba àwọn ló ń wà sí wọn bàbá wa ìjọba kìnìún àgbàjì àwọn ló ń wà sí wọn nílé Ifẹ̀ gbogbo tí rí wọn fẹ́ ṣe wọ́n tún ní ká wá ṣe wá sí fáwọn látara àbẹ̀rù Ọlọ́run látara ìbẹ̀rù Ọlọ́run ṣèbáwọn ọ̀rọ̀ ọbú kan iná làwọn àfáà wèrè kan sọ tí bàbá wa ìjọba fi wé pé ibi àti jí sí Ọlọ́run pọ̀ ṣé bàbá wọ̀ ní òfin Ilé Ifẹ̀ sáwọn náà wàá sọ pé àwọn ju ànẹ́bì lọ àbáwọn ju Jésù lọ ẹni tó wí náà mọ̀ pé irọ́ ni àmọ́ tó ń sáfẹ́ kọ́ pàbọ́nú hù gbogbo àwọn àfà ẹjọ́ gbogbo mọ̀wọ́rẹ́kẹ́ tí a bá dogun ọdún wo lógún wèrè ìwọ ta lẹ fẹ́ jọ jagun ta lọ ọmọ mélòó ló bí ìyàwó mélòó ló fẹ́ tó ń polóògùn ọmọ mélòó ló bí ìyàwó mélòó ló fẹ́ tó ń polóògùn sùwáyà Kùránì tólúwa ti sọ pé lẹ́yìn tó ń parí ètò fún Muhammad tó ogun ni ẹ máa lọ́jà níbo ni àwọn kọ̀ọ̀dìmí tẹ́ ẹ bá fẹ́ máa tú àyà yín pé gbogbo ọba ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ kọ̀ọ̀dìmí ni àyà tó sọ̀kalẹ̀ fún sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam last al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islamu din olúwa ní òṣogun mọ́kọ̀ sọ́tẹ̀ mọ́ ibo lẹ́yìn tí rógun tẹ́ ń pariwo
kí lè àárẹ̀ kúmọ̀ ọbẹ̀ mọ̀ sọ. Jẹ́rẹ̀ ń pè àbá òní wisdom ẹ̀yin tẹ́ ní ìṣọ̀kan lẹ́ ń pariwo sí ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ẹ́ ṣé máa kúrò lórí ìṣọ̀kan nítorí tí ta ló dá wàhálà alẹ́ sí ìṣẹ̀yìn ni sí ìṣẹ̀yìn ni sí ìṣẹ̀yìn lẹ́ dá wàhálà alẹ́ gbogbo àwọn ọ̀tẹ̀ bú tẹ́yìn gẹ́gẹ́ ń pa nínú ìsìláàmù ṣẹ̀ríà ọ̀ràn wa àwọn ọ̀tẹ̀ bú tẹ́ ń pa nítorí àwọn àfáà wa àgbà àwọn tí wọ́n jí àsán ìyá di ìmọ̀ tèmi pẹ̀lú yín débẹ̀ tá à ń fi ìmọ̀ dọ́là tá à ń fi ìmọ̀ dára àwọn tí ń jà sán ìyá ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wèrè kan bóde ìtàn búlẹ̀ ń pa ní wọn lórí. ẹ̀yin kan bóde ẹ̀ ń pè tàn bú lérí àwọn bàbá yẹn ni appreciate iṣẹ́ tí wọ́n ṣe àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ ìyà lórí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mélòó lọ́kọ́ lẹ́nu wọn mélòó lọ́ra mọ́sẹ́ni dé gbogbo ogun ká mélòó nù wọn lọ́ mọ́kà èmi pẹ̀lú yín débẹ̀ adónlé à ń kọ́lé kìíní kejì kẹta à ń pòyì sáúdí bó ṣe wù wá à ń gún ọkọ̀ tó wù wá èèyàn mélòó nù wa lọ́wọ́ appreciate àwọn tí ẹ ṣe wàhálà lánàá tí wọ́n dẹ̀ dùn jẹsẹ̀ yẹn ebí ọ̀rọ̀ ọ̀bùdẹ̀ fi wọn ṣe sí wọn ṣe bẹ́ẹ̀ kírètì iná fún wọn ni amókun ẹrù ẹwọ olókèlè ń wù ẹwù sàlẹ̀ máa gbọ́ Jésù tọrọ fún yín bọ́pọlọ tí ẹ ṣe dúdú kọ́ ni tèmi dúdú o ètò rẹ̀ pé máa wíwù dey play Yorùbá level irọ́ lọ pa torí pé ètẹ́yìn gẹ́gẹ́ dálẹ̀ pọ̀ àní àlọ́sọ̀kan à ń kó bàálù lọ Mọ́kà ṣé mùsùlùmí nìkan ní wà wá mùsùlùmí lọ́gán ní ṣe pálọ̀tì kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ mùsùlùmí mélòó ní ṣe pilot mùsùlùmí mélòó ló ní bàálù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe bàálù wọn ò kírun wọn ò lọ ṣọ́ọ̀ṣì kódà wọn ò ṣe fá kankan àwọn ọmọ pẹ́ẹ́nì kankan bẹ títún jọ́ lọ́hùn ṣé wọn lọ́ọ́ dájọ́ wọn àbẹ́mi sáàjà àǹfààní wọn sáàjà àǹfààní wọn ìmọ̀ àfẹsẹ̀ rìn lọ Mọ́kà ṣe báwọn bàbá ta ní ẹsẹ̀ ní ẹ̀fí rìn wọ́n dẹ̀ ń wọ mọ́tò wọn kọ́kọ́ ojú omi ìwọ náà fèsì ẹ̀ àwọn tí ń lọ Mọ́kà gbà náà ẹni ọba lọ tí ẹ bá ti ń ṣe léyà tẹ́ báyìí lẹ́yìn tó bẹ́ẹ̀ sàràfà ni ó ti máa lọ ẹlòmíín dé lọ́dún kẹta ẹlòmíín dé lọ́dún kẹrin náà ní ìsìn 6 hours ìwì ó ti bára rẹ̀ Saudi ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá 25 days 15 days 30 days 40 days ó ti lọ ó ti dé Nàìjíríà padà ṣé bẹ́ẹ̀ ló rí lánàá ṣé bá àkìmọ́lẹ́tù làkódì nàkúnnù wá àti mọ́mútó àlékún ní mọ̀tì kí ló gun àti wàhálà tẹ́fẹ́ ló pè. ẹ padà sórí peace and wisdom ṣé wá sí fún yẹn pẹ̀lú ọpọlọ pípé èdè òfin Islam bíi ekima wọ́n mọ ìsàtún asana ẹ̀sìn tó pariwo òfẹ́ ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó pariwo ṣọ̀kan ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó pariwo àánú ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó júwe ọmọlúàbí ẹ̀sìn Islam ni o ẹ̀sìn tó júwe káwọ ẹbí pọ̀ ẹ̀sìn Islam ni o ṣé bó ẹ̀sìn wá pariwo ṣe lẹ́ ń ṣe ẹ fẹnu pé ogun wo ogun tó ń fẹnu pé ìwọ nìkan lọ́ọ́ dà èmi ò ṣe irú aṣọ tí mo wẹ̀ ní ẹ máa fi jagun sọ́ọ̀mù paṣọ fàájì nílé yìí èmi ò láṣọ ogun lé o wàláì Ọlọ́run èmi ò láṣọ ogun lé mi ò sì mogun jà lẹ́yìn kí n jiyàn kí n jẹ̀bà ọgbọ́ kí n sì kọ́ mọ́ ń kẹ́wù kí n ṣe wá sí bí ẹ̀dá bá dẹ̀ fọ̀rọ̀ ayé ẹ̀ lọ mí kí n bẹ́ lọ́n fún un kí n sunkún sọ́lọ́ lọ́rùn lórí ohun tọ̀hún èmi ò lógun jà o lẹ́gbẹ̀ẹ́ àyíká ń pẹ́ mi ẹ̀lá aláàjì ká máa dùn sẹ́rí ọ̀nà òdodo ẹni ògbọ́n tẹ́ ń sọ ẹ̀wọ̀n tí ẹ tún wí amúkùn ẹrù ẹwọ́ òkèlè ń wò ẹ̀wù sàlẹ̀ torí náà Ọlọ́run ní fi wá sílẹ̀ gbogbo ibikíbi tí wọn náà bá wà ẹ jẹ́ àpèpè ìfẹ́ ẹ jẹ́ àpariwo ṣọ̀kan ìṣòro tá a fèsì ní ìsìlámù gẹ́gẹ́ àmójútó ìyà tí ń já ní ìsìlámù àmójútó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àfáà mi ti dìyọ́ Ọ̀ṣun ẹ
bẹ́ẹ̀ sì yẹn jù yìí ntí ọkàn ilé ẹ̀rán ẹ̀yin náà lẹ́ẹ̀bọ̀ọ́dẹ àtìtàtọ̀tọ̀ àtìtàtí ọ̀tọ̀ àtìtàtọ̀ ráìtì àtìtàtí ọ̀ráìtì ẹ̀yin lẹ́ẹ̀bọ̀ọ́dẹ tẹ́ máa pa ẹ sáfẹ́ sọ tẹ́nìkan ọ̀sọ́ rí ẹni bá sì lówó ṣe tẹ́nìkan ò ṣe rí ojú orí tẹ́nìkan ò rí rí ẹ bá ló ń fẹ́ sọ tẹ́nìkan ọ̀sọ́ rí etí rí ọgbọ́n tẹ́nìkan ọ̀gbọ́n rí ẹ gbọ́ ẹ bá ló ń fẹ́ rìnrìn tẹ́nìkan ò rìn rí yóò ṣe wàhálà tẹ́nìkan kò ṣe rí ẹ bá ló ń fẹ́ jẹ tẹ́nìkan ọ̀jẹ̀ rí yóò rárin tẹ́nìkan kò rà rí ẹ bá ló ń fẹ́ mu tẹ́nìkan ọ̀mú rí yóò ṣe wèrè tẹ́nìkan kò ṣe rí. torí náà ọlọ́wọ́ ṣàánú wa burú òní ṣe wa ẹ jẹ́ àlọ́ ìṣọ̀kan ẹ jẹ́ àlọ́ ìṣọ̀kan tí kìrìsìtẹ́nì bá ń bẹnu ẹbí rẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọmọlúàbí tí ń bẹ láàrin yín ọ̀tọ̀ tó o bá tẹ ọmọlúàbí sí kìrìsìtẹ́nì tí ń bẹnu ẹbí ẹ lè di mùsùlùmí bó ní bísẹ̀sì bá ń bẹnu ẹbí rẹ ìyẹn ọ̀sọ́ ìdọ̀tá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹbí yín ọ̀tọ̀ ọ̀rọ̀ pàjọ́njọ́ ọmọ ìlú ọ̀tọ̀ tí sèré àti ìwà rẹ bá dáa oníṣẹ̀sì tí ń bẹnu ẹbí yín ó lè torí tiẹ̀ kọ́ máa kírun ó lè torí tiẹ̀ kọ́ dẹ̀ máa kírun bọ̀tí bẹ́ẹ̀ bá rí léyìí ẹni ọ̀wọ́ náà bẹ́ẹ̀ rí tọ́ ẹni ọ̀wọ́ náà nọ́mbà kíni yàrá tí yín lálìjẹ́ náà nọ́mbà kíni yàrá yín lálìjẹ́ náà àìmọye kìrìtẹ́nì ti ń lọ sáràfà sáwọn tí ń chẹ́ẹ̀kì ìwé ṣé wọ́n rí ọkọ̀ tí ń bẹ́ẹ̀ ni wọ́n rí wọ́n gbà láàfíà láàyè ni pé ó lè dé Saudi kí mi sí ọlọ́wọ́ bọ́ sí lẹ́mìí kó di mùsùlùmí kí làwọn tá a wà ní Nàìjíríà ọmọ nira wa lára sí torí náà ojú òní tiwa ọ̀nà òdodo TV ní kire ni wọ́n bí mi sí o bàbá tiwa pẹ̀lú wọn lónílẹ̀ bàbá tiwa pẹ̀lú wọn lónílẹ̀ ní kire o ní kire ni wọ́n bí wọn èmi ni ẹwú níwọ̀n rí ẹwú fi ilé àmì fọ́nà mi ẹwú tí ò ní fàbùjá lè kiri ẹ̀fọ́ mẹ́nu kọ̀ọ̀kan bàbá kábíyèsí akéré tìlú kire wọ́n fàbùrú ṣe bàbá o yé bàbá ọpẹ́ lórí àpèrè bàbá wọn bàbá sí mọ́mọ́ àgbà gbogbo ilẹ̀ kire ayakumọ̀lá ọlọ́njẹ́ àrí àgbàlagbà pẹ́ mọ́tàrọ́gbà àwọn bàbá yà kí ogun bàbá wa nù lù kire àtàwọn ìyá wa nù bàbá wa kábíyèsí sọ́kọ̀ tìlú tààkùn ọlọ́mọdé dààmú sí bẹ́ẹ̀ ni mo kí bàbá wa sálú ìlú tààkùn wọ́n fàbùrú sẹ́yìn o àti kí àwọn àfa wa ń bẹ̀rẹ̀ ká tún kí wọ́n ní ìgúnlẹ̀ kò tí ì pọ̀ jù àfa àmì àṣẹ́kàlà hajj abdulrahmani mákindé àdìsá olówó ọlọ́mọdúnrún àfa mi rú mọ́ bàtà àfa mi jẹ́ láíláí ọlá àpọ̀lá alukurani gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa ọlọ́run bá ní nífẹ̀ẹ́ yín o ẹjọ́ ẹjẹ́ àgbà àlàáfíà láàyè ẹjọ́ gbogbo àwọn àfa ẹjẹ́ àgbà àlàáfíà láàyè amúkun ẹrù ẹwọ́ ni o olókèlè ń wọ ẹ̀wù sálẹ̀ kọ̀ǹdíṣọ́ tá a gbà ẹsẹ̀ wá sí ti le jù kún ìsìláàmù fún ìsìláàmù ká ní ẹjẹ́ àwọn bó láṣẹ kún ìsìláàmù ẹjẹ́ ajé kó kún léèyàn látara àṣẹ wa látara àwa wa látara àgbékalẹ̀ wa látara àárín wa látara ọ̀rọ̀ ẹnu wa subhana rabbika